lọ́kọ. Wọ́n ti pa mí lọ́kọ o. Ìjọba Kwara àwọn DSS gbébọn fáwọn méjì aláwọn gbàbọn lọ́wọ́ àwọn ọdẹ Yorùbá. Wọ́n ti pọkọ mi o. Wọ́n ti pọkọ mi, ọkọ mi lọ lé ni o. Ọkọ mi bọ̀ wá lé ni o. Ọkọ mi dẹ́kẹrẹ ajé wọ́n fọ́ gíláàsì mọ́tò, wọ́n pa àbúrò, wọ́n pa ẹ̀gbọ́n. Wọ́n tún pọkọ àbúrò rẹ̀. Ìjọba Kwara àwọn méjìlá àti ìgbékùn olè èèyàn 14 náà pa o. Ọdẹ bíi 10 ti kú. Wọ́n sì ti gbé èèyàn lọ́gbọ̀kọ̀ àtìyàwó lọ. Ẹ rí mi báyìí o. Òkè Ọdẹ la wà. Òkè Ọdẹ ti tún tú lọ o. Stẹ́sọ̀ Òkè Ọdẹ la wà. Ọkàn àwọn ọlọ́pàá gùn balẹ̀ kò sí tágbà àwọn ká. Ẹ rí mi báyìí. Ọkọ mi mo jòkó tì yìí. Ìsọ̀nà ni. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ wà nípínlẹ̀ Kwara, ogun ni àwọn Fúlàní bá yín jà, àwọn Fúlàní ò bá yín ṣeré. Látòrí Abdulrasaq tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara àti ìyàwó ẹ̀ Olúfúnkẹ́, gbogbo ẹ̀yin Yorùbá tó wà ní Kwara àwọn ò bá yín ṣeré. Sùlù ìyẹn tó jẹ́ emir náà, wọn ò bẹ́yìn Yorùbá tẹ́ wà nípínlẹ̀ Kwara ṣeré. Ẹ̀yin tẹ́ wà ní Òkè Ọdẹ, ẹ̀yin tẹ́ wà ní Ọba Ńlá, ẹ̀yin tẹ́ wà ń Ìlọrin, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀fà gbogbo àgbègbè Kwara, àwọn Fúlàní yìí wọn ò bá yín ṣeré. Ìgbìmọ̀ wọn ni kí wọ́n pa yín tán, kí wọ́n dẹ̀ fi àwọn Fúlàní wọn kí wọ́n fi rọ́pò yín. Gbogbo ẹni ẹ dáàbò bora yín, ẹ lọ gba ìbọn, ẹ lọ ra ìbọn, ẹ lọ ra àdá, ẹ ra ọkọ́, kẹ́ẹ̀dẹ̀ dira ìjẹ́ ọmọ Yorùbá. Tí ẹ bá ti rí Fúlàní, ẹ̀yin gan ẹ pa Fúlàní, ẹ pa wọ́n lógún, ẹ pa wọ́n lọ́gbọ̀n. Fúlàní pa Yorùbá, gómìnà ò sọ̀rọ̀, ààrẹ ò sọ̀rọ̀, àwọn lọ́balọ́ba ò sọ̀rọ̀, wọn ò joyè. Torí pé ẹ̀ ń wo àjọṣepọ̀ tẹ́ máa jọ nítorí ọ̀rọ̀ òṣèlú, ẹ̀yin Yorùbá wa ẹ lọ dìde, kẹ́ ẹ lọ dira. Fúlàní tẹ́yin náà bá ti mú ẹ máa pa wọ́n lógún. Ẹ pa ogbó Fúlàní tẹ́yin náà bá ti mú ẹ máa pa wọ́n lógún, kẹ́ máa pa wọ́n lọ́gbọ̀n. Ẹ dẹ̀ jẹ́ ń tún gbé láti bí ààrẹ ẹ sọ̀rọ̀ pé wọ́n pààyàn nílẹ̀ Yorùbá, ẹ dákẹ́. Ṣé ẹ̀ ń wò pé ẹlẹ́ẹ̀kejì kẹ́ ẹ lè rí ìbò látọ̀dọ̀ Fúlàní àbí torí àjọṣepọ̀ yín? Tẹ́ bá ń torí ìyẹn pé ẹ fẹ́ sọ̀rọ̀ àjọṣepọ̀ tẹ́yìn pẹ̀lú Fúlàní kọ́ máa pa àwọn èèyàn yín. Tí Fúlàní bá wá pa àwọn èèyàn yín tán, ṣe fẹ́ máa ṣe ààrẹ lórí Fúlàní nìkan ni? Torí èmi ò mọ̀ ta ti ń ṣe irú ẹ̀ o. Ẹ jẹ́ ààrẹ lórí wa, ilé yín ń jó Yorùbá, ẹ jẹ́ ọmọ Yorùbá gangan, iná dẹ̀ jó ń lé yín, ẹ lè sọ̀rọ̀ ẹ ṣe nǹkan sí. So ẹ̀yin lọ́balọ́ba náà, ẹ̀yin ọba méjì kan ẹ̀ ń bára yín jà, èmi lẹ̀gbọ́n wọn làbúrò, èmi lọ́mọ, èmi ní bàbá. Ẹ̀yin lọ patí káàkiri, ẹ wá àtúnṣe sí nǹkan tó wà ńlẹ̀. Ẹ wo ilé wa, òun ló ń lọ yìí. Àwọn ọmọ àlè tó dẹ̀ wà nílọrin tó jẹ́ Fúlàní, wọ́n ti ń sọ, wọ́n máa ní àwọn òṣè Yorùbá. Kẹ́ má káwa Yorùbá tó kù má lè dá sí tó bá ń pa àwọn èèyàn wa. Ilẹ̀ Yorùbá ni gbogbo Kwara o, wọ́n ti ń pa àwọn èèyàn wa. Ẹ dìde o, ẹ dìde o, ẹ dìde kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn o. Ẹ dìde. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, kò ń ṣe pé ká bọ́ta ká kàn máa sọ̀rọ̀. Mi ṣe fẹ́lẹ́ ṣe ọ̀rọ̀ pé bí ẹ̀wọ̀n mo fẹ́ bú èèyàn o. Nǹkan tẹ́ ẹ jẹ́ ààrẹ fún gbogbo ibi tílẹ̀ Yorùbá wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ kó àwọn ọmọ ogun dìde. Bó jẹ́ a máa kojú ìjọba ká kojú wọn. Torí wọ́n ní àwọn ọmọ Yorùbá tí wọ́n pa ń bẹ̀, wọ́n ń sọ tó ń jẹ́rìí pé àwọn DSS àtọ̀wọ́n àmì àtọlọ́pàá wọ́n kó gan fún wọn Fúlàní. Tọ́wọ́n rí wọn tí wọ́n dẹ̀ pa àwọn èèyàn, wọ́n pa àwọn Yorùbá wa tí wọ́n dẹ̀ sọ̀rọ̀. So ṣé káwa máa wá wò ká nítorí ìjọba? So ẹ dìde o, ẹgbẹ́ OPC dìde, ẹgbẹ́ Oyinbó dìde, ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn dìde. Àwọn ìjọba yẹn wọ́n àmì tí wọ́n bá tún wọn lọ́bẹ̀ náà Fúlàní ni gbogbo wọn. Fúlàní máa máa gbìjà Fúlàní ni o. Sùlù Gàmbàrí olórí burúkú ni o. Abdulrasaq tó jẹ́ gómìnà tó jẹ́ ọkọ Olúfúnkẹ́ ní Kwara olórí burúkú ni o. Gbogbo àwọn olórí tí wọ́n lè sọ̀rọ̀ náà tó wà lóṣèlú wọ́n ti ṣòfò torí ìgbà tí wọ́n pa Fúlàní ní Ẹdó. Báyìí pa Fúlàní, gbogbo àwọn Fúlàní tó wà níjọba ló sọ̀rọ̀ pátá lọ jáde. Wọ́n dẹ̀ ń pa Yorùbá ní Ọba Ńlá báyìí, wọ́n dẹ̀ ń pa Yorùbá ní Baba Ńlá, wọ́n pa Yorùbá ní Òkè Ọdẹ, wọ́n pa wọn ní gbogbo ìpínlẹ̀ Kwara. Ẹ̀dẹ̀ dákẹ́. A ti mọ̀ pé àwọn àfáà ò lè sọ̀rọ̀ torí àfáà tó ń ka Kùránì tó ń ba ayé àwọn èèyàn jẹ́ kúrò nínú àṣà àti ṣe wọn àti Fúlàní tó ń pààyàn ní gbogbo wọn jọ ń ṣiṣẹ́ kan náà fún Allah ni. Agbénipa làwọn méjèèjì. Gbogbo àwọn àfáà yóò lè sọ̀rọ̀ látòrí Sulaiman Farouk ọmọ Fúlàní tó wá láti Guinea, Imam Ọ̀fà ọmọ Fúlàní ọmọ àlè tó wá láti Mali. Olórí burúkú ọmọ yẹn ló ba ayé àwọn èèyàn wa jẹ́ lọ́kọ̀ ẹ̀yìn àwọn èèyàn wa sí àṣà àti ṣe wọn. Ọmọ Yorùbá wa ń dẹni tí wọ́n yìn nǹkan tí ìbọn ń pa ọmọ Yorùbá. Akíkanjú ni wá o. Ìbà Gani Adams ẹ dìde. Sunday Igboho Òòṣà ẹ dìde. Tẹ́ bá láwọn tẹ́lẹ̀ gbé dìde, ẹ gbé wọn dìde. Ọọ̀ni Ọ̀jájá ẹ sọ̀rọ̀ yìí. Tẹ́ bá nípàdé tẹ́lẹ̀ ṣe tí àbòfinmọ̀ wà lórí àwọn èèyàn wa ní Kwara, ẹ ṣe. Ọ̀nà ẹ̀wọ̀n Aláàfin Ọ̀yọ́ ẹ ṣe. Gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá ẹ ṣe. Rashidi olórí búkọ ọmọ àlè ọ̀fìwò wèrè tó wà níwò, lára orí burúkú tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ń ṣẹlẹ̀ yìí. Àwọn ẹgbẹ́ orí burúkú Islam tó dálẹ̀, àwọn Mahmuda terrorist tó jẹ́ pé Islam ni wọ́n ṣiṣẹ́ fún,
àwọn ni wọ́n ti ń ṣe orí burúkú Kwara State ṣèbó orí burúkú tó fẹ́ kí Fúlàní máa ṣe nìyẹn tí wọ́n ń sọ̀rọ̀ pé Fúlàní ṣe nǹkan tí ò dá tó ló fẹ́ Fúlàní kí Fúlàní máa bọ̀ ọ́nù lú ẹ kò bá tiẹ̀ jẹ́wọ́ ọlọ́pàá kọ́ gé orí ẹ̀ bọ́lẹ̀ kò bá da bó ṣe ń pa àwọn èèyàn wa lọ́ba ńlá tó ń pa wọ́n ní òkè ọdẹ gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ wà nípínlẹ̀ Kwara ẹ lọ dira kẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ ìjọ ọmọ Yorùbá ẹ lọ dáàbò bóra yín ọlọ́pàá àti ámì wọ́n ti fún yín ní ìjákulẹ̀ wọn ò lè dáàbò bò yín mọ́ wọ́n jẹ́ kó yé wa pé àwọn Fúlàní wọ́n lágbára jọ wọn lọ àwọn ọwọ́ Sùlù Gàmbàrí àti àwọn Fúlàní tó wà níjọba ti kóbọn fún àwọn Fúlàní kí wọ́n pa àwọn Yorùbá wa kọ́ lè fi àwọn Fúlàní rọ́pò wa ẹ̀yin Yorùbá tẹ́ wà ní ìpínlẹ̀ Kwara ẹ lọ dira ẹ lọ ra ìbọn ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní máa pa Fúlàní lógún lọ́gbọ̀n ẹni tó bá nílé yìí mi sọ dáadáa kó sọ ẹni tó ní mi sọ dáadáa kóun náà lọ sọ tiẹ̀ o ẹ ṣáà má gọ̀ so ẹ bá ń retí pé ẹ fẹ́ lájọṣepọ̀ lórí Fúlàní ẹ̀ẹ̀dà gbogbo Yorùbá àwa náà máa níjàkulẹ̀ kẹ́ẹ̀dẹ̀ lọ́mọ ilé náà ẹ bá wa ṣe pápápá ó gbẹ yẹn tẹ wà nílẹ̀ Yorùbá gbogbo àwa ti South West ẹ jẹ́ ká padà sí regional system eléyìí tó gẹ́ kò sí nǹkan tó ń jẹ́ orí burúkú federalism yìí kò ṣe kankan fún wa ẹ jẹ́ ká padà sí regional system tá bá wà regional system a máa mọ region wa Kwara kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ North Central South West ni gbogbo èèyàn ló ṣèlú wa ọlápẹ́ dákẹ́ yìí ń wò ẹ̀ ń wò bí àgùntàn lọ ti gé orí ẹ̀ tó ń ṣe bọ̀ àfi bí ọ̀dẹ̀ ẹ ponú débi pé wọ́n pa Fúlàní mẹ́ta ní Edo State arígbogbo Fúlàní ṣe ń ké wọ́n pa Yorùbá ń Kwara State sí gbogbo yín dákẹ́ ẹ̀ ń ṣe orí burúkú àbí kẹ́ máa lọ pátí kọ́ máa lẹ́ kówó jẹ ayé yín ti bàjẹ́ yìí tá bá múnú yín àtijọ́ dáwọ́de ṣe bẹ́ẹ̀ fẹ́ máa wò kọ́ máa pa àwọn Yorùbá wa àtijọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà so ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ dìbò kẹ́ lọ sọ èrò ọkàn yín àwọn tẹ́ máa dìbò fún gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wà ní Kwara State náà àsìkò yín sìn kẹ́ jáde lógún kẹ́ jáde lọ́gbọ̀n kẹ́ jẹ́ kọ́ mọ̀ pé Fúlàní wọn lẹ́nu ní Kwara State ẹ̀yin náà lọ́ra bọ́n lọ́ra dá ẹ bẹ̀rẹ̀ sí máa pa Fúlàní kẹ́ máa pa wọ́n lógún kẹ́ máa pa wọ́n lọ́gbọ̀n tó bá ní asọ̀rọ̀ tó fẹ́ dára jà lẹ́nu àwọn tí wọ́n sọ kọ́ wá sọ tí ìtọ́gbọ́ yìí máa sọ tó máa tó kọ́ wá sọ fún wa so tá bá dẹ̀ rẹ́yìn kan náà tí ẹ fẹ́ sọ̀rọ̀ nítorí pé bí yẹn ń wò pé bí àtòrí second term aṣíwájú kẹ́ máa sọ̀rọ̀ torí àjọṣepọ̀ Fúlàní kọ́ wá máa pa àwọn èèyàn wa ẹ máa ṣe òfò ni tó bá ń sọ pé torí second time Tinubu ká máa sọ̀rọ̀ kọ́ dẹ̀ máa pa Yorùbá ìwọ tó bá ti lérò bẹ́ẹ̀ àbò sọ bẹ́ẹ̀ síta àbò sọ àbò ń wò bẹ́ẹ̀ ó máa ṣe òfò torí wá sọ pé second time Tinubu kọ́ pa gbogbo òlú yẹn run ó máa ṣe òfò dànù so báyìí sìn ìkan ló máa ya mú áìdà kí Tinubu ṣe àtúnṣe fún wa kí ìdáàbòbò wà fún gba ọmọ Yorùbá kẹlẹ́gbọ́ wà fún ọmọ Yorùbá ìgbà tá ti ń sọ pé a fẹ́ Yorùbá nation àwọn kan ní àkílọ́ fẹ́ pín fún tá a bá pín àmàmọ́ra wa o àwọn nǹkan tá à ń sọ náà rèé o a pín orúkọ wọn Nàìjíríà Fúlàní ọmọ Mali Fúlàní ọmọ Senegal Fúlàní ọmọ Guinea wọ́n wá sílẹ̀ wa nípínlẹ̀ Kwara àwọn ló ń ṣorí burúkú fún wa yìí o so bàbá sọ pé Yorùbá nation wọn kan ní kí ló fẹ́ gba Yorùbá nation fún so bàbá Tinubu ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá kájú òṣùwọ̀n tẹ́ bá dẹ̀ kájú òṣùwọ̀n ẹ lè wá takẹ́ sọ agbára ilé ògbé torí àwọn ní sí ìdí àbòsí tẹ́ ẹ bá kájú òṣùwọ̀n ẹ wá takẹ́ kájú òṣùwọ̀n ẹ lè jẹ́ ààrẹ lórí gbogbo Nàìjíríà kí ilé yín dẹ̀ máa jóná kẹ́ ẹ lè dákẹ́ tẹ́ bá kájú òṣùwọ̀n ẹ ṣe iṣẹ́ yìí ẹ ṣe ìdáàbòbò làwọn àti ẹ̀kọ́ láàfẹ́ tẹ́ bá dẹ̀ kájú òṣùwọ̀n ẹ sọ kò ń ṣe dandan kẹ́ ṣàrẹ́ ẹlẹ́ẹ̀kejì mọ́ torí àwa àti láàfẹ́ kí Nàìjíríà pín ẹlẹ́ẹ̀gbà so káyà gba Yorùbá nation wa á lè tẹ́ wa lọ́rùn á lè gbà kọ́ máa pa ọmọ Yorùbá wa o kẹ́ lọ gbọ́ o kẹ́ lọ mọ̀ yẹn o.